Ẹ káàárọ̀ ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ta ní gbogbo ibi tí ẹ bá ń gbọ́ mi níbikíbi tí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá ti bẹ̀rẹ̀. Mi lọ́rọ̀ púpọ̀ láti sọ lénìí. Nǹkan tí mo kàn fẹ́ sọ̀rọ̀ lé lórí ni àṣà wa, ìran wa, ibi tá a ti ṣẹ̀ wá láyé. Mo ní lérò wípé kò sí nǹkan tí ẹ̀dá lè máa ṣe láyé, ipòkípò tí ẹ̀dá bá lè wà, ibikíbi tí ẹ̀dá bá lè wà, ẹ̀dá ò gbọ́dọ̀ gbàgbé orírun ẹ̀. Nítorí kíni? Kò sí nǹkan téèyàn lè gbàgbọ́, ìbáàjẹ́ nípa tẹ̀sìn, ìbáàjẹ́ nípa ti àṣà, kẹ́nìyàn gbàgbé ibi tó ti ṣàn wá. Kí ló dẹ̀ ń ṣẹlẹ̀? Mo rí wípé àwa tá a jẹ́ èèyàn dúdú ní kíní yẹn ń báwí jù. Tẹ́ bá máa rí Amẹ́ríkà, àmọ́ tí ìyá wọn ti Haiti wà, bí ìlú wọn ṣe burú ju Nàìjíríà lọ. Wọn ò kì í gbàgbé ìran wọn, wọn ò kì í gbàgbé èdè wọn, wọn ò dẹ̀ kì í gbàgbé àṣà wọn, àmọ́ wọn máa ń sọ èdè wọn ni. Téèyàn bá ti lè gbàgbé ibi tó ti wá nítorí ẹ̀sìn kan àbí tó ní kankan tó gbàgbọ́, irú ìran bẹ́ẹ̀ máa ń parun ni. Ní parun lórúkọ Ọlọ́run. Torí ìdí èyí, gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbọ́ mi, yálà ìlú òyìnbó ló wà àbí ìlú Nàìjíríà, nǹkan yòówù tó bá gbàgbọ́ tó bá ń sìn, àwọn èèyàn èdè ẹ, àṣà ẹ, àwọn ní nǹkan àkọ́kọ́. Torí ní gbogbo wa tá à ń gbàdúrà lénìí, tá à ń ṣe gbogbo ẹ̀ lénìí, àdọ́run rí, àdẹ̀mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Gbogbo àwọn tá a dẹ̀ ń tẹ̀lé nípa ti ẹ̀sìn tá à ń sìn, wọn ò fi àṣà wọn sílẹ̀, wọ́n sì ń ṣe lọ. Especially nílùú Saudi, wọ́n ń ṣe Halloween. Ní Israel, gay wà ń bẹ, gbogbo oríṣiríṣi tán ló wà ní ibẹ̀ ló wà ń bẹ. Eléyìí ò wá ní kó gba ẹ̀sìn kó wá kọjú ìjà sí ìran yẹn. Nítorí kíni? Tí wàhálà bá ṣẹlẹ̀ lénìí, gbogbo àwọn nǹkan tó gbàgbọ́ yẹn, wọn ò ní wá láti wá gbèjà ẹ. Àwọn ìran yẹn tó fi sílẹ̀ yẹn ni màá wá gbèjà wa. Àwa tá a lá nígbàgbọ́ nípa Kìrìsìtẹ́nì, nípa ti Islam, tó jẹ́ pé gbogbo nǹkan táwọn máa ṣe láyé èébú ni ràì fún àwọn ìran wa. Ẹ jẹ́ ká ronú wò ní ìgbà ìwáṣẹ̀. Àwọn bàbá tá à ń bú lẹ́nìí, agbára wọn ta ní kán kó dànù yìí, bí mi ò bá lè ṣe, bí mi ìṣó lóògùn, tí mi ìṣó oníṣàngó, tí mi ìṣó lọ́ya, ìyẹn ò ní kí n ní ọ̀rọ̀ àlùfàǹṣà sí àwọn tó ń ṣe. Àwọn bàbá wa tá à ń bú lẹ́nìí, gbogbo àwọn tá à ń bú tá à láà ń lọ church, tá à ń lọ mọ́ṣáláṣí lẹ́nìí, tá a bẹ̀rẹ̀ sí ń bú wọn. Tí wàhálà bá ṣẹlẹ̀, ọ̀dọ̀ wọn la máa ń sá sí. Ẹ jẹ́ ká fi àwọn Àmọ̀tẹ́kùn nílẹ̀ Nàìjíríà, nílẹ̀ Yorùbá ká fi ṣe example. Gbogbo àwọn tó lọ sínú igbó tán lọ ń jà pẹ̀lú àwọn Fúlàní ni, pẹ̀lú àwọn kidnappers ni, kò sẹ́ni tó ń lè Quran àti Bíbélì nínú wọn. Olúkúlùkù wọn dira ni. Nǹkan ìbílẹ̀ wa náà dira láti lọ kojú àwọn tí ó fẹ́ bá wọn jà. Èèyàn kan ò lè lọ sí inú igbó kó lóun fẹ́ lọ gba èèyàn lẹ̀ kó wá lọ máa ṣe Allahu Akbar, wọ́n á fi bọn jà lórí dànù ni. Tí a bá johun gbé ká má johun gbé. Ẹ má jẹ́ ká fi ibi ṣe lóore. Tó ò bá lè ṣe nǹkan fẹ́ni tó ń ṣe é sílẹ̀. Nígbà tí ẹ bá ní kán kó gbogbo ìjà àwọn tó ń ṣẹbọ, àwọn tó ń dira, tẹnìkan kò lẹ̀, tó gun bá dé, èmi àti gbogbo yín níbọn sílé bíi ti Amẹ́ríkà tá a lè fi jà, a máa sá káàkiri. Àwọn tá à ń bú yìí náà la máa dà sínú igbó kan lọ máa gbèjà wa. Àwọn náà máa fẹ̀yìn rọ́bọn fún àáfàá àti pásítọ̀ tó ń bú wọn. Ògún tó bá lè gbè mí, ṣe mí bó ṣe bá mi lọ̀rọ̀ lé ayé yìí.
gbogbo ẹ̀yin tẹ́ ń tàbùkù ba ẹ̀sìn ẹlẹ́sìn, ẹlẹ́bọ ni, olóògùn ni, mi ìṣẹ́bọ rí, mi ìsíngbẹ́rẹ́ rí. Látìgbà tí wọ́n ti ń jí àwa ọmọ Yorùbá gbé nínú igbó, kò sí nínú yín tó lè jáde kó gbé bíbélì ẹ̀ lọ nínú igbó àtẹ̀yìn àfáà kó lóhùn di tírà o. Orí ẹ̀rọ àtàgbà báyìí ni gbogbo wa láti máa ń lágbára. Máa ṣe kíní kan fún ẹ, máa ka tàbá tí àdá fún ẹ, tàbá tí àdá ẹ tó bá dá ẹ lójú lọ sínú igbó yẹn kó lọ fi jà. Àwọn tá à ń bú ìlú máa ń lọ nínú igbó láti lọ jà fún wa. Ẹ jẹ́ á rántí bí àwa Yorùbá, bí ìlú wa ṣe tòrò, pé àwọn bàbá yìí oògùn iná náà fi jàjàjà tán fi gba gbogbo ilẹ̀ wa tán fi rí wa kó lẹ́rú. Nígbà wáṣẹ̀ tí àwọn Fúlàní tán wọnú ìlú wa tán fẹ́ wá pa wá dànù, bóyá gbogbo wa bàbá jẹ́ emir sí ni, oògùn iná náà kó kọ́ra wọn tán lọ jà. Wọ́n á rí nínú àwọn bàbá yẹn tó jẹ́ àáfàá ńgbà yẹn tán ja ìjà yẹn, wọn hùwà táwa ń wò ń sìn. So nǹkan tèmi sọ fún wa ni wípé kò sí bó ṣe lè ṣe ká ju àṣà wa, èdè wa, ká ju dànù. Ká wá la mú bàbá oníbàbá láti ilẹ̀ Saudi àbí nílùú Israel, kódò la máa gbé ga ju àwọn tó wà lọ́dọ̀ wa tán ṣe ìrànlọ́wọ́ fún wa lọ. Láwọn tó gun bá délé nígbà tó jẹ́ pé àwọn náà máa jáde sínú igbó tó máa kó ìwọ̀nba nǹkan tó mọ̀ yẹn wá kó kọ́ra, wọ́n á dé lọ fèsì wọn. Èmi àti wọ́n tá à ń fi òkèlè, àwọn àǹfààní wa ńláńlá yìí àtàwọn pásọ̀ wa ńláńlá yìí, wọ́n á kọ́ ọmọ tiwọn. Eléyìí tó bá ní opportunity á kó sínú plane, ó di lóyìnbó ni. Ọmọ ẹni ìbá kú, ọmọ ẹni ìbá kú, òun náà mọ̀ tó bá dé ńlá látún máa ṣèwásùn. Gbogbo àwọn tó wá bá wa jà, òun ò ṣe dúró. Torí ìdí èyí, mo mọ̀ pé àwa Yorùbá lọ́gbọ́n, àdèlóye, àdèmọ̀ nǹkan tá à ń ṣe. Àmọ̀ràn mi rèé, ò bá jẹ́ Mùsùlùmí, ò bá jẹ́ Kìrìsìtẹ́nì, mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ́, má ta àṣà ẹ̀ dànù, má ta lé ẹnu. Ẹni tó bá nínú fámílì ẹ̀ tó bá jó ògùn ló ń ṣe tó ń de nǹkan ẹ̀ mọ́ra, fi àdúrà ràn lọ́wọ́. Torí ìgbà kan bọ̀ o tó jẹ́ pé ẹnìyẹn ló máa fẹ́ lè sàsí lábẹ́. Ó ń ṣẹlẹ̀ dáadáa, ó ń ṣẹlẹ̀ dáadáa. Tí a bá wọlé Yorùbá ń sìn, gbogbo ẹ̀ ti ń dàrú, gbogbo ẹ̀ ti ń bàjẹ́. Nítorí kíni? Nítorí pé èpè tá à ń ṣẹ́ fúnra wa lójoojúmọ́. Gbogbo àwọn tá à ń pariwo lẹ́nu pé èmi Mùsùlùmí, èmi Kìrìsìtẹ́nì, tá bá gbé lọ gan síbi ẹ̀sìn, Olúwa ẹ̀ máa sọ nǹkan tí ó yẹ kó sọ. Lẹ́ni sìn, gbogbo àádọ́rùn rí àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́run. Wọ́n wá sọ fún wa pé èmi àti ẹ̀pọ̀ Ọlọ́run ló dá wa. Ọlọ́run tó dé èmi àti ẹ̀yin lóòótọ́ yá gbàgbọ́ bẹ́ẹ̀. Ọlọ́run yẹn ní agbára, kò sí kan tí ò lè ṣe. Ọlọ́run yẹn wá rò pé kí lòun máa tó ṣe fáwọn ọmọ ẹ̀dá, ó tún wá dá èṣù pẹ̀lú wa. Ọlọ́run tó jẹ́ èmi gan bí mo ṣe wà yìí, fùfú gan ọwọ́ mi ò tí ì ká tán, báwo mo ṣe fẹ́ bá èṣù jà? Ọlọ́run yẹn ò ṣe kúkú bá wa pa èṣù yẹn, kó jẹ́ ká máa gbélé ayé wa sódà kò ní sẹ́ kó kúkú dá wa bí ó ṣe mú káwa náà mọ̀. Question ni o. Ẹ jẹ́ á ronú. Ẹ jẹ́ á ronú. Ẹni tó máa ń ṣe Kìrìsìtẹ́nì kó máa ṣe lọ, tó bá ń ṣe Mùsùlùmí kó máa ṣe lọ. Ẹ má jẹ́ á máa sọ pé àwọn ẹlẹ́bọ kọ́ Ọlọ́run pa wá rẹ́. Kì í ṣe bí Ọlọ́run ṣe dá wa èèyàn dúdú ó yàtọ̀ sí èèyàn funfun. Àwọn Ísírẹ́lì rí ó ní àdó olóró tán lè jù. Ìwọ̀nba nǹkan tá a lè fi gbára wa lẹ̀ nílẹ̀ Yorùbá nìyẹn. Òun ló dẹ̀ ṣì ń jẹ́ kí ààbò wà lórí wa lénìí nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn àfáà tán pariwo lórí afẹ́fẹ́ lénìí, kò sí nínú wọn ọmọléèké wọn náà jókòó tí àtọwọ́ tán máa rí gbà lọ́wọ́ àwọn èèyàn, kò sí nínú wọn tó wọnú gbórí o. Àfi kán máa ṣó ilé wọn, kán máa ṣó mọ́tò wọn lórí afẹ́fẹ́. Mẹ̀kúnnù nìyà dẹ̀ máa ń jẹ jù. Ìwọ tó bá jẹ́ mẹ̀kúnnù tó lọ ń sá sí wọn lábẹ́, ìyà jorí ẹ̀. Ìmọ̀ràn mi rèé, ìwọ tó bá jẹ́ àfáà tó jọmọ lè kéwú, àmì tó jẹ́ pásítọ̀, nǹkan tó gbàgbọ́ máa ṣe lọ. Má bẹ́ẹ̀ nìkan kan jà, má ṣe pé fẹ́ nìkan kan, má bàa gbàgbọ́ ẹni ẹlẹ́ni jẹ́. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ ṣé.